nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dà owó ẹ̀ ló ṣe ń dájọ́ fún ẹ̀ owó rẹ̀ tó wọ́n. Má jẹ́ kó súnmọ́ fún wọn. Láìtàlẹ́ ọmọ àgbà nípa orí wa fún mi. Àlàyé ló máa sọ pé kò ṣe fẹ́ mi. Commission ní kíní yìí àti pé bọ́ọ̀ mélòó ni wọ́n gan wo eléyìí mọ bọ́ọ̀dù ẹ̀ lọ. Ẹ lọ má sọ yẹn ṣé ìdè wáìn mi ni. Ìgbà tí mo wọ bọ́ọ̀lù ló ń wo bọ́ọ̀ ni. Àjẹ́ ó mọ bọ́ọ̀ wo jẹ́ ọ̀gbẹ́ni. Finally! Wọ́n bí báyìí náà gbé náà. Ìbíkúnlẹ̀ hospital la máa gbé lọ. Hospital wo lè máa yẹ gbé. Ìbíkúnlẹ̀ hospital la máa gbé lọ. Ẹ̀rẹ̀ ń wò. Ẹ gbà mí. Finally jọ tó rọ náà jọ tó rọ náà. Finally. Òrà mi. Ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ní gbàgbà òde. Òrà mi máa rojọ́ mọ̀ òye. Kò kàn mí. Òrà mi. Ẹjọ́ ẹlẹ́jọ́. Ẹni sùúrù ẹjọ́ kí ló ṣe ẹjọ́. Ẹ má dàwà dúró ẹjọ́ àjọ lọ́sọ̀ hospital ẹ má dàwà dúró ẹjọ́ tó lọ. mi ò dá yín dúró ẹ ní sùúrù ṣé kìí ṣe pé gìrì ló gbé. àmọ́ ẹ fi wá lẹ́nu hospital náà lọ ibi kúlẹ̀ náà lọ wá ẹ jọ. ṣé kìí ṣe àwòrán kókó ló ṣẹ́ mi bá wọ̀. ẹjọ́ ṣáà lè fún mi ìṣẹ́jú kan. ṣẹlẹ̀ fún mi ní ìṣẹ́jú kan. ó ló tún ṣẹlẹ̀ báyìí ìbúdá Sàámú ẹ̀yìn ló ṣí bí ìbúdá Sàámú ìbàjẹ́ kan máa lọ sí hospital bí kí ni gbogbo ilé ẹ̀ ṣe lọ́sọ̀ yẹ. dìrọ̀dà orí yìí pé ẹni sùúrù ẹni ṣe ọ̀lọ́mbí orí ẹ̀. ẹ má kè. ẹ má bínú ẹ ṣàfilẹ̀ kí ni ẹ wọ ẹ bá mi fẹ́ ẹnu ẹ ẹ má fẹ́ lẹ̀ máa ń kọ́ fi ọwọ́ sí ibi kí ni. ó gé mi jẹ gbogbo ni ẹ dẹ̀ ní kàn ṣe ẹ lanu ẹ kó lanu ẹni sùúrù náà káàtì ẹ̀ kọ̀ọ̀kan wò ná ẹni tí wà létí pẹ́. ó ti lajú o. ó lajú ọba. fúláwà balẹ̀ pẹ̀lẹ̀. lórí burúkú ni ẹ tẹ́lẹ̀ kí n dẹ̀ bu nǹkan sí ẹlẹ́nu ló lè gé mi jẹ. make believe o dẹ. ẹni tó gé mi jẹ. ẹ má bínú kí ló fẹ́ ṣe. ọba. ẹ jọ̀ọ́ kí nìkan tó wà nínú bọ́tù tẹ fi sí ẹnu ẹni yẹn tó fi dìde bẹ́ẹ̀ yẹn. kò yé mi náà kò yé mi àmọ́ tí mo mọ̀ ni pé ọmọdé ò mọ ògùn ó pè ní nǹkan míì
This is supernatural power. Ọba! Ẹ bẹ̀rù mi! Ọba! Bọ̀dá Saamu. Ṣé Bọ̀dá Saamu ti ń ṣoògùn? Ṣé ènìyàn onínúure ni? Bọ̀dá Saamu kan community. Túnjí! Mo dárò! Túnjí! Mo dárò ẹgbẹ́ mi o! Túnjí òjòjò ẹgbẹ́ mi o àjọpọ̀ olóko ṣubú ni ẹ̀yọ́ ṣubú kẹ̀ ló ṣe bẹ̀bẹ̀ tí ká sí this way ṣe àìsàn tí ò dá lélẹ̀ yìí fún mi sùúrù sísá ìfọkàn yín balẹ̀ ara ẹ̀ máa yá Èmi ò fẹ́ gbé léyò. balẹ̀ fọkàn yín balẹ̀ Èmi ò fẹ́ gbé léyò. ara ẹ̀ máa yá. Kí ni tí wọ́n gbọ́ wẹ̀rẹ̀ yìí? Ìfọ́sì tẹ́ máa ṣe hospital lẹ́ máa lọ ẹ̀dẹ̀ máa wá bí. Kí ló ṣì ná? ìjọba mi ṣàánú àbúrò ẹ̀yọ́ ìjọba mi ṣàánú. Saamu ẹjọ́ ẹ ṣàánú wa ìgbà kí wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀ àmọ́ pẹ́yìn lẹ lè ṣí náà láṣẹ wá bá yín. Àbúrí ẹ̀ dàrú àmọ́ kò rí ẹ̀yin sá. Ṣé bó ṣe wà ṣó ò ní ìyá? O ò tí ì lè kọjá pípọ́n o. Jẹ́ kí ìyá ẹ gbé ẹ pọ̀ kó wá gbé ẹ nìṣó lọ́jà. Kórí ẹ wọ́ láàrin ọjà kó wá rò kébí ẹ máa torí ẹ ṣe àbó ṣeré ni. Ta ló sọ fún ẹ pẹ́jọ́ àgbà ní mí? Orí ọmọ tó máa wọ́ kó wọ́ àbó ń jáwèrè ni. Èmi ní àgbàlagbà kì í wà lọ́jà kórí èmi ló ń pòwe fún. Mọ̀ kórí ẹ ti dà pẹ̀lú sí tẹ́tí ẹ ṣe má padà wọlé. Bẹ́ẹ̀ sọ̀jọ́. That is the problem. Ṣé bí tí mo rò náà nìyẹn kọ́ bá lọ kọ́ bọ́lú ẹ̀ àbí wọn ni mo borí burúkú iná. ọ̀pọ̀ Bọ̀dá Saamu. Ẹ gbórí ẹ̀ sókè. Ó yá gbé orí ẹ̀ sókè gbé e sókè ìwọ náà ṣe orí dáadáa. Èwo ni gbé orí sókè ó dẹ̀ ní ẹ̀yìn ẹnu ọ̀nà. Mo fi yẹn pé ọpọlọ ẹ̀ wọlé ni o. Ẹ wá la inú ẹ o. Ẹ la inú ẹ o. Mo máa fọwọ́ bù sí lẹ́nu ni o. Tó bá gé mi jẹ ti yín bá yín o. Tó bá gé mi jẹ ayé òní ẹ̀rí tó ṣẹnu. Tó fẹ́ gé mi jẹ ni. Ìyá ṣe tọ́ ẹ lanu ẹ̀ kẹ̀ òní. Tó ń mi gúngún. Gbé mi. Àwọn wèrè ọmọ. Ṣó ti lajú? Sórí ẹ? Ẹ̀yin náà sórí yín. Ń gbọ́ kí lórúkọ ẹ? Túnjí. Ó yẹ gbé kó máa lọ ilé ẹ̀bẹ̀ straight. Kíákíá. Bí o ṣe babaláwo, ẹ má mẹ́lò mi wà bí o. Ṣé jẹ́ kó rí yín pé. Fún ètò ẹ̀ṣẹ̀ yìí. Kí ni? Brosam ẹgbẹ̀jì olóògùn ìnáwó kékeré kò fi sílẹ̀ nu pa ó lè jí. Rírí ṣebí tí mo sọ sí ìwọ náà tún sọ yẹn ẹ ti sọ mí ní olóògùn àbí abẹ́ẹ̀kọ́ jẹ́ kí ìyá ẹ ṣubú lulẹ̀ kó máa gbọ̀n kó wá síbí kó ló fẹ́ gbà kan lẹ́nu ẹ̀ àbí kíkọ́ tí ẹ ṣe wọ̀ yìí kó sí ẹ o máa nà báyìí tó máa fi ká ni wá sí èrè burúkú yìí mo fẹ́ tọ́jú medicine. Kan ò sí níbẹ̀ o Saamu Bọ̀dá Saamu. Kí ni gbogbo ilé wọn jùlọ kí ló ṣe ń bí? Kí ló ṣẹlẹ̀? Kí ló tún ṣẹlẹ̀? Tún ní gbogbo ilé ìbáyẹ̀. Ẹjọ́ kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ló lè tẹ́tí gbé ọkọ̀ àmọ́lé? Wọ́n tó lọ gbogbo ilé tí ń sún ẹ̀mí o. Tàbí àpòrí ajá, àwọn àpòrí kòkò tó fi sọ. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló dé? Kí ló tún ṣẹlẹ̀ tún gbé wáyé? Yoshibi, ẹ calm down. Ẹ má bínú lọ kí ló tún ṣẹlẹ̀ tẹ́ gbé wáyé? Ẹjọ́ ìṣàánú àbúrò mi ló ṣeré. Ibi tó dẹ̀ ti ṣeré ló ti ṣubú adẹ̀ ní ká máa gbé lọ hospital. Sísá yìí ní pé ká máa gbé lọ hospital pa máa lọ wé ìṣòwò ni. Èmi mo tún bẹ́ẹ̀ agbóró yìí Bọ̀dá Saamu láìpẹ́ yóò go viral. Wọ́n ní pé ara ìyókù ọjà ó tọ̀ nǹkan sí lẹ́nu ara ẹ̀ ya ẹjọ́ ìṣàánú wa ẹ̀ dáwà pé Bọ̀dá Saamu. Ẹjọ́ tó bá sọ fún pé Bọ̀dá Saamu tọ̀ nǹkan síyàn lẹ́nu ara ẹ̀ ya. Ṣé wọ́n jẹ́ pé Bọ̀dá Saamu ẹgbẹ̀jì ni wọ́n ní? Ṣé babaláwo ṣọ́lọ́ọ̀gùn ni wọ́n ní? Ìṣàánú mi.
Ẹ ká save life boy. Ṣé bọ̀dá Saamu wà nulẹ̀? Bọ̀dá Saamu ò sí nílé. Ẹ wo torí Ọlọ́run. Bọ̀dá Saamu ò sí nílé. Àwa yìí nìkan la wà nílé. Àwa bẹ́tà ń sin kẹ́ ètè gbé kẹ́ máa gbé lọ sí tù. Ẹ Saamu ò sí nílé. Kí ni tí bọ̀dá Saamu tó máa ń kó sí wọn lẹ́nu yẹn ká lọ wọ nílé? Ẹ kí ni tẹ̀ ń bí mi ṣáṣẹ́ mi wọ́n fi kọ́ fi sí ṣọ́ọ̀fù mi lọ́wọ́ mi. Ẹ wo bóyá kẹ́ máa gbé wọn lọ. Kó sí tọ̀dọ̀ méjì bọ̀dá Saamu sí. Níbo ni bọ̀dá Saamu fi kíní ìsìnkà yìí torí Ọlọ́run? Ó máa ìka ló pé èèyàn lọ́rùn. Ọlọ́run aṣọ lélẹ̀ tí mo ń bọ̀ yìí. Kò tí ì rí náà. Níbo ni kíní wá fẹ́ wà báyìí? Ewu yìí ẹ̀wọ̀n bíbá kò sí ń bì. Kò sí ń bì. Kò sí bí kí ni gbogbo wàhálà ìbá yẹn bọ́nbọ́dá ìfikíní sí báyẹn. So ti play orin nǹkan ṣọ̀tá ẹ̀. Jẹ́ tó mo ti bí. Bọ̀dá Saamu. Lọ sáàmù ẹgbọ́ wọn yẹn. Kò rí ẹ̀ ò pé ìwọ tí mo nà mẹ́jọ ló ń sọ fún mi kí n gbọ́wọ́ àkórí ẹ̀ lé. Ìwọ náà ń sọ̀rọ̀ ìwọ tó wà ní relegation ó jẹ́ dákẹ́. Ẹ tí èèlò kan ó ń ṣàbòsí lọ́wọ́ náà ni ó mọ̀ pé mi ẹ̀ tó bá di draft kẹ́mi ẹ̀ di draft bété báyìí ló wà rí mọ́ mi lọ́wọ́. Sẹ́mi tòun àbí tèmi. Ó jájọ́ bá wù yàrá wù kí ló ṣẹlẹ̀ yọ síbí sọ́fíìsì ẹ̀ ni èwo pípẹ́ wẹ̀rẹ̀ yóò jọ play. Bọ̀dá Saamu ẹgbẹ́ kọ́ mi. play jọ. wàhálà òṣìnà máa bolú ẹ̀ fàlù àṣọ òdìjú ni. Mi ò rí kankan o. Kí ló máa ṣe báyìí? Hello bọ̀dá Saamu. Hello yọ síbí. Hello bọ̀dá Saamu ẹ̀wẹ̀ tẹ̀ máa sírò sí ẹ̀kọ̀kan tí yóò bá ń pè ń jàre hello. Kí ló ṣẹlẹ̀? Wọ́n tún ti dé o. Wọ́n tún ti gbé àwọn síwájú lé o. Wọ́n ní kíní kan tẹ̀ ń tọ́ sí wọn lẹ́nu pé kí wọ́n tọ́ sí lẹ́nu. Ẹ máa bọ̀ kẹ́ni ẹ tó kú o. Ṣé mo jẹ́ native doctor ni? Èwo ni ká máa gbáwò yàn wá síwájú lẹ́kẹ̀ẹ́ náà ní pé kàn ṣe wọ́n. Ó máa rogo báyìí torí Ọlọ́run, ó máa rogo báyìí ojú àdó yìí kó máa lè pa mí. Bọ̀dá Saamu mo síríọ̀sì. Ó ní èèyàn wà nù ẹ̀. Mo fi mí lẹ́ o. Tẹ́lifọ̀nì bá tún pè mí láti ìsìn tó bá tún pè mí wà rí tí màá fojú ẹ̀ rí. Tó bá yá mi máa kó níbi tí mo wà, mo ṣe bẹ̀rẹ̀ ayò tí mo ń ta ni o. Mo ṣe bẹ̀rẹ̀ kọ́kọ́ lórí fún ìjọ. Hello Kí ló sọ? wọ́n pa fóònù ìjà ọlọ́wọ́ bá bá ṣe wáyé ẹgbẹ́ ìjọba ọlọ́wọ́ tó lọ fún ìṣúná ẹ̀ máa gbé lọ sí ìṣúná ìjọba lórí ọlọ́wọ́ tó kọ́ ọ̀rẹ́ ṣe ìjọba ti pa fóònù. Bọ̀dá Saamu ẹ̀yin náà gbowó o wọ́n ní tẹ́ bá ti kọ́ ọ̀kan sí wọn lẹ́nu báyìí ara wọn máa yá ni straight. Má dà wọn lóhùn wèrè ló ṣe wọ́n o. Ìwọ náà ti gbọ́. Mo ti gbọ́ o. Mo play tó ẹ máa play jàdí bàbá dẹ̀ pé kẹ́ dìde. Ẹ má kọ́ ọ̀kan sí bọ́ọ̀dù fún mi o. Wọ́n máa wọ̀rí ìwọ ṣubú náà pé máa dìde tí máa lọ rìn tí yín báyìí nìyẹn ó yá gbọ́wọ́ kí tí ẹ rún orè olódo ẹ wo olódo orè. Ṣé mo tó o díjú tẹ́lẹ̀ ṣé o díjú tẹ́lẹ̀. Ṣé ẹ lo nǹkan fún mi ní. Ìwọ ni pípẹ́ tí ò ní túmọ̀ náà. Ǹdé jàre ǹdé wáyọ̀ síbi ọ̀dà. Ewo gbogbo kan tó tiẹ̀ máa ń ṣẹlẹ̀ nínú ilé ìkó tiẹ̀ kí ń yé mi ni ẹ oríṣiríṣi àwọn èèyàn lọ́kàn gbé wá síbi bíbá yìí ó tiẹ̀ ti sú mi gan. Kí ni tó ṣẹlẹ̀ gangan? Ìwọ ni gbogbo yẹn jọ lójú. Ẹ wo bọ̀dá Saamu, èmi náà ń bọ̀ ni mo jáde lọ mo ní kí n padà wọlé. Ni mo rí àwọn kan tó gbé bọ̀bọ̀ kan wá tó ń yíra mọ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ kí lẹ fẹ́ kí lẹ ń wá. Wọ́n ní kíní kan tẹ máa ń tọ́ sí wọn lẹ́nu bóun lọ́wọ́ gbà lọ́wọ́ yín. Àmọ́ ó ṣáà ti gbé wọn lọ sí hospital. Lọ. Hospital wo náà gbé lọ torí ọ̀nà ọ̀ṣẹ̀ lọ sí hospital sì jọ ṣé ìwọ ló yẹ kó máa fún wọn ní information kan tó bá ṣẹlẹ̀ nulẹ̀ ọ̀nà yóò ti dẹ̀ tẹ̀lé hospital wo lọ gbé lọ. Yọ̀ṣíbí ẹ jọ ṣé seniority ti wà nínú information báyìí. Kí ni gbogbo òṣìṣẹ́ ṣe kí ni tó ṣẹlẹ̀ jáde? Ẹ wo bọ̀dá Saamu gangan tí mo ṣe pè yín lẹ́ẹ̀kan ni wọ́n gbéyàn wá síbi báyìí wọ́n dẹ̀ ní pé nǹkan tẹ̀ máa ń tọ́ sí ẹni yẹn lẹ́nu ó ní mo ṣe pè yín ẹ̀dẹ̀ hang up kò dá náà. Láyé ẹ má pè mí ní pé irú ẹ̀ mọ́ ni o. Láyé ẹ ni mo sọ fún ẹ má pè mí sírù pè yẹn mọ́. Bọ́ọ̀ kò rí ò pè ní. Má pè mí sírù pè yẹn mọ́. Owó ni kò pè mí fún. Kò
pè mí Sọlá mo jẹ́ dókítà ni àbí bíjọ́ hospital láyé ẹ bá pè mí sùúrù pé ẹ mọ́ ni o lè ra lóṣù ẹ kó lọ́nà fún mi jọ èwo ni gbogbo èrè yìí gan. bàbá Sàámú ẹni sùúrù ẹdún kí ló ṣẹlẹ̀. ló fọwọ́ kàn bẹ́ẹ̀. ẹ má bínú bọ̀dá Sàámú ẹ wo nǹkan tí mo fẹ́ sọ ni pé ṣẹ́rí kí ni tẹ máa ń tọ́ sí wọn lẹ́nu tára wọn fi máa ń yà yín bóyá kẹ gbé sílẹ̀ ńlé tẹ́yìn bá ti ń jáde lọ àwa lè máa bá yín lò ó as your assistant ọkẹ́ bù díẹ̀ nínú ẹ̀ kẹ bù sílẹ̀ ńlé ká lè máa lo irú nǹkan tó ṣẹlẹ̀ yìí kò ní ṣẹlẹ̀. ìyẹn ló máa sọ òní máa waste kìíní. ẹ má bínú. irú bí mo ṣe wà yìí sìn abẹ́mi ti wú abẹ́mi wú ìtọ́ ni o tó bá ní kéèrágò mo wá máa rí páìpù bọ̀nú ẹ̀ máa dẹ̀ ṣe ṣì ákúndẹ̀ mú máa dẹ̀ gbé fún ẹ ìwọ náà lè yọ̀ mú bẹ̀ kó mu tọ̀ mí díẹ̀ kára ẹ lè wà òkè. bọ́dá Sàámú ìtọ̀ kọ́ ìtọ̀ yín kò lè ṣerú iṣẹ́ tí nǹkan tẹ̀ ń fi sáwọn ẹni ẹlẹ́nu tára wọn fi ń yá tó ń ṣe ìtọ̀ yín ò lè ṣiṣẹ́ ìwòsàn yẹn jàre ẹ wo bọ́dá Sàámú wàhálà wà lẹ́ o mọ bí kíní ṣe síríọ̀sì tó mọ táwọn alẹ́ làmọ̀ kan tó ṣẹlẹ̀ o ariwo yín ni wọ́n ń pa bọ́dá Sàámú kó tó di pé wọ́n gbé wọ̀ bọ́yọ̀ lọ ìbíkúnlẹ̀ hospital tí nǹkan bá fi lè ṣe ọmọ yẹn bọ́dá Sàámú ẹ̀yin náà máa gbé wọn ní pèmí o. àbọ̀ àbá nìyẹn jẹ́ padà wá sí ìtòsọ ìtòsọ ni pé ìtọ́ tèmi ò wọ̀ authentic ìtọ́ tèmi ò lè ṣe mírẹ́kù ṣé kí ìtọ̀ kan gbé mu wò kó wá wo bó ṣe máa kúrò nípò ilé mọ̀ṣú tó wà. ilé mọ̀ṣú ni orí ẹ bàjẹ́ ìtọ́ tèmi ò wọ̀ authentic nítorí orí ẹ ò pé ó ṣí èrè. bọ́dá Sàámú ìtọ́kọ́ bọ́dá Sàámú ò ní gbọ́ nǹkan téèyàn ń sọ ẹ́ kó ṣe díẹ̀ kù ààrẹ nìyẹn ti yá ń sìn báyìí. ṣé yàrá mi rè ta ló rú eléyìí wò ta ló ṣe. bọ́dá Sàámú ẹ wò màtá yẹn serious gan ni o ọ̀rọ̀ yóò ṣe kékeré o kọ́ ló ń ṣàánú wa ní àdúgbò yìí ni àwọn ọmọ kan tó tiẹ̀ ń ṣẹlẹ̀ àwọn ọmọ kan tó ń fa ogbó kìíní ọ̀nà àtọ́jọ́ tẹ ti fúnyàn ní nǹkan lẹ́nu báyìí àtijọ́ ìní gbogbo àwọn aládùúgbò tó kù tó àwọn àtijọ́ lọ ti ń wá síwájú ilé wa àdèmọ nǹkan tó ṣẹlẹ̀ bọ́dá Sàámú ìpẹ̀lẹ́ àwọn nǹkan tó fà á kọ́ ló ń ṣàánú wa ni àmọ́. borí burúkú lọ gbogbo ọ̀rọ̀ òṣì tó sọ yìí ẹ ti sọ fún mi ta o lẹ́ni tó wá bí ẹ ti gbé lọ sí hospital àbí bẹ́ẹ̀ kọ́ kẹ́ẹ̀kì torí ẹ̀ pè mí ẹ ti gbé lọ. ṣùgbọ́n. ta ló dá yàrá mi rú báyìí tó ká bẹ́ẹ̀dì sókè tó ṣe gbogbo ilé ìkọ́ tí mo ní ìdí nìyẹn. bọ́dá Sàámú náà ni mo ń sọ ọlọ́mọkùnrin tó gbé wá yẹn pé kó má bàa wọ. orí ẹ burú ni ṣe bẹ́ẹ̀ ti sọ́ǹtà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ta ló wọlé dá yàrá mi rú. èmi àti Yoshibi ni kí ni tẹ máa fún wọn yẹn la wá sí yàrá. ẹ̀yin méjèèjì lẹ wá bí. èmi àti Yoshibi ni. kí lẹ wá ṣe. kí ni oògùn tẹ máa ń fún wọn yẹn tó fi ń sọ sí wọn kan tó gbé wọn lọ sí hospital. òun lẹ wá túnú yàrá mi. bóyá máa rí. bẹ́ẹ̀ni. ẹ lè rí ẹ lè rí tọ́jú sáyé yín náà ayé yín ti bàjẹ́ inú yàrá mi lẹ wá tú ẹ mọ̀ ká ti tún nǹkan nù rẹ ẹ ti tún nǹkan ohun tẹ̀yìn wá ẹ lè rí inú yàrá yìí inú ògiri ló wà. bọ́dá Sàámú. mo máa gbá ògiri ni bẹ́ẹ̀ ni abúlàhùn bọ́dá Sàámú abúlàhùn lakokolo tí bá pè jáde á jáde sí. bẹ́ẹ̀ ṣe wá túnú yàrá mi yìí nǹkan ti ṣe yí o ẹ̀yin méjèèjì nǹkan ti ṣe yí o ọwọ́ ni mo nà sókè yìí pop gbọ́ pẹ̀lú bó ṣe náwó sókè ẹ máa tọ̀ jálẹ̀ ọdún. bọ́dá Sàámú torí Ọlọ́run. ẹ máa tọ̀ sá ẹrù mi kọ́ lè tú. bọ́dá Sàámú torí Ọlọ́run máa kó padà bọ́dá Sàámú ìtọ̀ mi ti bá wo. ẹ máa lọ ra adìyẹ funfun báláwú ẹyọ kọ̀ọ̀kan ni o kò gbọ́dọ̀ sí black ẹyọ kan ṣo lára ẹ̀ tí bá ṣí gbogbo òye adìyẹ yẹn sókè ní white yẹn tí bá rí black ẹyọ kan ṣo ẹ máa lọ padà rà mí wà ní sí yín dẹ̀ bàjẹ́ nìyẹn tí mi ò bá rí adìyẹ yẹn ti yẹn ránṣẹ́ aṣọ mi ló túlẹ̀ yìí. bọ́dá Sàámú máa kó gbogbo ipa já. ẹ máa ra ta ẹ máa ra aṣọ bọ̀ ẹ máa ra tàtàṣé tó pọ́n ẹ máa wá ra gbogbo ẹ̀wà àtòróró ẹdìyẹ yẹn ló important jù ńlá ni o. bọ́dá Sàámú náà ń ṣe bí ọdún yìí ló ṣe lẹ̀ torí. èmi fẹ́ ṣe bí ọdún wàá mọ̀ kí mi ò ṣe bí oyè pop ni mo lọ́wọ́ sí. bọ́dá Sàámú máa kó padà. bọ́dá Sàámú mi ni kọ́kọ́ mo wọ yàrá yìí. máa ṣòṣì lọ tó o bá ṣòṣì tán màá wá pé oògùn mi máa pè jáde lára ògiri. orí burúkú tó bá yín yẹn láti máa wá kí yàrá mi ẹni àrùn bá ṣe wù yín. bọ́dá Sàámú ẹni sùúrù ẹ̀wọ̀n ni ti tọ́ tẹ́ ẹ̀ sọ báyìí kí wàá ní tiwa lọ́rọ̀ jẹ́ bá ní káwọn ẹ̀rọ àkùnà jẹ́ ní pé ká
Saamu o, Saamu o. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu o, Saamu. Bọ́dá Saamu ẹjọ́. Bọ́dá Saamu ẹgbà mi mo ti retí yín Bọ́dá Saamu ẹjọ́. Ẹjọ́ torí Ọlọ́run. Bẹ́ẹ̀ náà farabalẹ̀. Báwo lára ẹ̀ báyìí? Àwọn fúlábẹ́rẹ́ kò sùn. Àwọn fúlábẹ́rẹ́ kò sùn Bọ́dá Saamu ẹjọ́ ẹgbà. Àti kí ló ṣẹlẹ̀ báyìí pariwo hospital àwa yìí. Ṣé dókítà rí? Bẹ́ẹ̀ ni sà. Ẹjọ́ torí Ọlọ́run mi ò fa àkóbá. Mi ò fi àkóbá. Wọ́n ní àrùn omi lẹ̀ pa. Tẹ́ fi dé hospital bí. Òun náà ni mo dẹ̀ ti gbé dání. Ohun tí mò ń fún àwọn èèyàn mu, òun náà rèé. Màdé ọ̀rá bu díẹ̀ sóò náà lẹ́nu ó ti tán nìyẹn o. Kí lẹ fẹ́ ṣe? Kí mo fẹ́ tọ̀ sí lẹ́nu ní. ẹ lè ṣe o mi lè aláwọ̀ yín kẹ́ ṣe bẹ́ẹ̀. Ọ̀dọ̀ mi náà ti kọ́kọ́ wá tẹ́lẹ̀. náà ṣe ẹni sùúrù. ẹ ti gbé wọn wá sọ́spítù ẹ jẹ́ ká ṣiṣẹ́ wa. ẹjọ́ jẹ́ kí n bá fi sí ẹnu. ìgbà tẹ́ mo fẹ́ kí lẹ́ wá mú wọn wá sí hospital wá ṣe. ọkọ ẹ má ṣe bẹ́ẹ̀. Ọmọdé ń ṣe ẹ́ ẹ̀ ń dẹ̀ ṣàtúnṣe ọmọdé ń ṣe ẹ́ wo jẹ́ ti ẹ̀kọ́kọ́ ṣe nọ́mà bó ṣe yẹ ká ṣe kó sún tó máa ṣe tí nǹkan kan bá ṣọmọ ìbò ṣe wà mú mi sí ariwo náà máa pa wọn lọ́n ti wá sílé mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan máa lọ́wọ́ sọ pé Saamu ló pọ̀ mọ́ má gbórí ẹ̀ sókè jàre. lẹ́nu máa kọ́kọ́ pẹ̀lẹ́dẹ̀ ìwádìí ẹ bá bẹ̀ la inú ẹ̀ mo máa fi ọwọ́ bù sí lẹ́nu ni kó gbọ́dọ̀ gé mi jẹ o tó bá gé mi ìgé ayé ẹ̀ máa bàjẹ́ gbogbo tó bá ń ṣe ẹ̀ bá wí o. Yé ó pa ìtẹ̀ mọ̀ mi lọ́wọ́ ni àbòrí eléyìí ò pé ẹlẹ́yìn ẹ̀jọ́ orí gbogbo wọn á dẹ̀ máa mú gbíngbóng wọ́n máa mú gbóngbóngbóng. Dókítà ohun tí wọ́n pè ní supernatural power rẹ̀ ìbílẹ̀ wà tó dẹ̀ dájú bẹ́ẹ̀ ṣe ń wo àpòrò ni àpòrò tó standard gidi ni kì í ṣe bí náà ti ṣe o wọ́n dìde yọ̀ǹda ẹ̀ fún mi ni. orí mi Bọ́dá Saamu Bọ́dá Saamu ẹ ṣe mi ẹ dúpẹ́ tó lọ́wọ́ yín o. sí sáárì tí mo wí supernatural ni oore orí ẹ pé pẹ̀lẹ́ àrí àtúbọ̀ balẹ̀ dáadáa sí pẹ̀lẹ́ ọmọ pẹ̀lẹ́ ó ti dààmú gbọ́ àbí kí ló wọ́n ń ṣẹlẹ̀ nǹkan mi létí báyìí pẹ̀lẹ́ ó yà fẹ́ ilẹ̀ báyìí tó bá jẹ́ nọ́ọ̀sì yín ni ẹ pè kó sẹ́ẹ̀tì dírípù kó máa fà sọmọ lára mú kó má ti lùsì nǹkan tó pọ̀ torí bọ́yìn Sunday ẹ wo gbé aṣọ ẹ ẹni bó ṣe dọ̀tí láti dààmú ara ẹ̀ gan o àmọ́ nípa tara ẹ̀ ara ẹ̀ ti yá. ẹ má bọ̀ sá. ẹ jẹ́ jókòó. Dókítà obìnrin ẹ máa ń smart àbí kí ló pè mí wá ṣe inú ọ́fíìsì ẹ̀ yìí. Bro Sam, mo rí bí ẹ ṣe treat patient mi mo wà very impressed Okay. Yes. Ṣé wá rí mo wá fẹ́ mọ medications tẹ́ lò gangan fún patient mi yẹn tára ẹ̀ fi sáré yá bẹ́ẹ̀. Medication. Bẹ́ẹ̀ ni sá. Tí mo lò fún medication àpòrò ni àpòrò lórúkọ medication yẹn kò sòro kóró tó wù kó wà lára èèyàn medication tó wà lọ́wọ́ mi yẹn ó máa gbọ̀n dànù. Kí ni táì sọ oògùn ìbílẹ̀ gangan leléyìí kí ló ṣẹlẹ̀ gangan. Oògùn ìbílẹ̀ ni sá. Bẹ́ẹ̀ ni tí Yorùbá gangan ni for sure. Ọmọ Yorùbá lèmi náà. Àmọ́ ti gbọ́ mọ ìjìnlẹ̀ Yorùbá dáadáa. Ìjìnlẹ̀ Yorùbá ni ẹ́ mo ti gbé ní ẹnu ẹ̀ ó sáwúsá mo ti gbọ́ ẹ̀bẹ̀ kí ni mo wà bí fún. Ṣẹ̀rí nǹkan tí ẹ lò fún patient mi yẹn gangan òun lèmi fẹ́ kẹ́ drop fún wa káà náà tẹ̀lé máa fi treat other patients a ní ìdẹ̀gùn sá. Ẹ̀gbọ́n sọ lẹ́ẹ̀kan lẹ́yìn dókítà obìnrin kọ̀ọ̀kan báyìí ẹ máa smart gan ìyá ẹ̀ kọ́. Wọ́n wà lálàáfíà sá. Ìyá ẹ̀ wà lálàáfíà. Bẹ́ẹ̀ni. Ìyá ẹ̀ kò lè gbà lọ́wọ́ mi kí ìyá ẹ̀ jẹ́ matron kí ìyá ẹ̀ jágbẹ̀bí wọn ò lè gbà lọ́wọ́ mi ní n tó wà lọ́wọ́ mi ẹni tó fún mi nǹkan mi ò mọ mi tó wà bó ṣe wà yìí mò ń yọ̀ lóní ọjọ́ tó ti wà lọ́wọ́ mi nínú ilé ó ti tó oró burúkú bí ìmọ̀lẹ́sì tí mo fi fún wọn mi ìdẹ̀mọ́ tó ń ṣe wọ́n ládùúgbò tí irú nǹkan báyìí fi ń ṣẹlẹ̀ mo wá fi sí wọn lẹ́nu ara wọn wá ń balẹ̀
tó jẹ́ pé tó bá kù nínú ìtẹ́fẹ́ fi tọ́jú ẹ̀ lọ tọ́jú ẹ̀ mo fi sí lẹ́nu tán ara ẹ̀ balẹ̀ tán ẹ̀ wá ní kí gbélé kí n gbé hospital tí nǹkan bá ṣe ara lé mi nǹkan tí nǹkan bá ṣe mi fúnra mi nǹkan kí n ṣẹ̀ṣẹ̀ máa rù wọ́n wá hospital ní nǹkan tí mo ní kí n ní 10 ẹ̀ kí n ní 20 ẹ̀ lé èmi ò lè fún yan èmi ò dẹ̀ tarú nǹkan báyìí. Mo dá Saamu ẹ jọ̀ọ́. mo ti gbọ́ dókítà ẹ̀ kú bọ̀rọ̀ mo gbọ́ yìí ibo ni mo lè tọ̀ sí. Straight down bẹ́ẹ̀ ni sir. Bàṣẹ thank you mo fẹ́ lo restroom. Okay sir ẹ ṣe ṣọ́ọ̀pù ẹ̀ máa padà wá. Make sure. Bọ́dá Saamu ẹ jọ̀ọ́ ẹ ṣe mọ̀ kan ẹ jẹ́ kí n mú ke wá bó tiẹ̀ jẹ́ díẹ̀ ẹ fún mi bẹ́ẹ̀. Ike tó bá fún mi bí máa tọ̀ sí ni torí ìtọ̀ gbọ́ mi abẹ́ mi ti wò ṣé kí n lọ lo restroom ó lè mú kí wá kí n tọ̀ sí. Bọ́dá Saamu. I'm sorry, but I need to ask. What is the purpose of this gathering? Kí ni àǹfààní ẹgbẹ́ tá à ń ṣe? Kò yé mi o. Kò yé mi. Sorry, why are you asking this question? Yes. Because this question is totally strange to me. I don't understand. Strange? That I'm asking what is the purpose of this gathering? Kí ni nǹkan tá à ń ṣe? Ju ká wá síbí, ká jókòó, ká dáwó. Tí kan nínú wa bá wá ń ṣe patí, a lọ síbẹ̀, a lọ máa náwó dànù. Ṣé ìyẹn náà ò tó ni? Ṣé kò tó torí ni? Wọ́n lẹ́ni tí ò bá lẹ́gbẹ́ láyé kò lè lẹ́gbẹ́ lọ́rùn o. O má tiẹ̀ dá lóhùn. Ṣé o mọ̀ pé o ṣì ń jẹ́wọ́? Ṣé o mọ̀ pé patí ta lọ last? Ṣé o mọ̀ pé o ti sanwó? Ní nǹkan tí mò ń sọ náà nìyẹn. Nǹkan tó ń sọ ní mò ń tí sanwó. Ṣé kémi kan máa náwó dànù ni? Mò ń bí pé kí ni purpose ẹgbẹ́ yìí? Ẹ rí kankan sọ. O tún wá sọ pé mo jẹ́wọ́. Ẹ wá. Sórí ìwọ. Ẹgbẹ́ tó ń wò yìí, ó ní purpose o. Ìwọ gangan ló mọ purpose ayé ẹ. Yes, báwo la ṣe máa wà bí báyìí for years tó bá wá dancing tó bá sọ pé ìwọ mọ purpose ẹgbẹ́ like I don't understand. Ó dàbí pé nǹkan tí mò ń sọ kò yé ẹ, kò yé ẹ rárá. So please. Ilé ìtẹ́sọ yẹn ti dà. Èmi níbi lọ o. Èèyàn kan ló wà lọ hospital tán ló ń lọ́nu mọ́lẹ̀. Wọ́n dẹ̀ ní ọpẹ́lọpẹ́ Bọ́dá Saamu ló fún lẹ́rọ̀ táyà ẹ fi balẹ̀. Ẹ wo, èmi fẹ́ lọ wo o. Ṣé rí ọ̀rọ̀ Bọ́dá Saamu yẹn? Ó wà lára nǹkan tèmi fẹ́ sọ. Because kí ló ṣẹlẹ̀ tó fi jẹ́ pé Bọ́dá Saamu ló ń fún àwọn people ìlérò nínú community. I am very sure Bọ́dá Saamu mọ̀ nípa nǹkan tó ń ṣe àwọn people. You are correct. You are very very correct. Èmi náà ń wò bẹ́ẹ̀ náà pé ìgbà wo ni Bọ́dá Saamu di babaláwo tó bẹ̀rẹ̀ sí ní fún gbogbo èèyàn ní ẹ̀rọ káàkiri gbogbo community. Ó dá mi lójú pé Bọ́dá Saamu mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gbogbo. Like kí ni ìtumọ̀ gbogbo eléyìí náà? Kí ni gbogbo ariwo tẹ́ ẹ pa? Kí ni ṣé tí ìjà tẹ́ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ni àbí tí Bọ́dá Saamu tó ń fún ọ lápò ẹ̀rọ kiri? Ẹ wo bí èmi ò ní time ṣeré mi yìí o, èmi níbi tèmi lọ mi ò gbogbo tẹ́ ẹ̀ waste time mi èmi ò rí sí o. Kí ni túmọ̀ ẹ̀? Kí ló ń sọ lẹ́nu? À ń sọ̀rọ̀ àlàáfíà àwọn èèyàn nínú community. Ìwọ wá sọ pé kinní kan, ìwọ ní èrí sí kinní kan, ṣó wà ókè ṣá. Dúró ṣó yálà ẹ̀sẹ̀ tó ń bá sọ̀rọ̀ ṣá? Ṣó yálà ẹ̀sìn pé secretary ẹgbẹ́ yìí ló ń bá sọ̀rọ̀ ṣá? Ẹni tó bá lálàáfíà ṣó lè dáwọ́ nínú community. ṣe ní sọ̀rọ̀ ìgbàlẹ̀ ẹsẹ̀kẹ́ kí ló ń bá ẹjọ́ oríṣiríṣi tí ìyá ńlá bá gbé mi ṣánlẹ̀. Àmúkan community púpọ̀. Wọ́n lè mọ̀ ṣe ń ṣe ṣẹ̀ báyìí. No. Kò ṣe bí mo ṣe kọ́ yín ní kí lè jó. What are you doing? Wọ́n lè ṣe báyìí now. Ṣé mi kọ́ ẹ nìyẹn? Suiba, let's go like this. Farabalẹ̀. To the left first. Yeah. 1, 2, 3. 1, 2, 3. 1, 2, 3. After that one, ẹ máa ṣe báyìí. To the right. Bẹ́ẹ̀ni. Kíbà. Yébà. Ọwọ́ farabalẹ̀. Ọwọ́ ẹ máa nà sókè dáadáa. Why are you doing like this now? Gbẹ̀ngbẹ̀dì. O ti ń gbádùn ẹ̀? Yébà. Kímà. Ó pọ̀. Ṣé o ti ń gbádùn ẹ̀? A ṣeré. Orí ẹ wà ń bẹ̀. From one. Kí ló ṣe mí? Ọmọ kò bá mi tẹ abúrò wàhálà òní lè. Kí ló ṣe?
ní agbé lọ sọ́sítù ni. ọmọ ẹ̀kọ́ yìí ni kí ló dé. wẹ́wẹ́ àwọn ọ̀kadà ní ẹjẹ́ ká máa gbé lọ. ẹni sùúrù jàre ẹ̀wọ̀n kọ́ tẹ̀ wá lọ sọ́sítù òun gógó ló wà. ẹ yá kẹ́mi ní jàre kí ni kò tẹ́ bá wa sọ àgbọ̀n lọ sí sífẹ́ sọ pé ebi Saamu kọ ṣé àwọn jẹ́ dókítà ni ẹ wọ́n jẹ́ máa lọ jàre. ní sùúrù ẹ wo mi ní kẹ́ ẹ má gbé lọ sọ́sítù ẹ ṣàṣẹ fún mi bó ṣe jẹ́ ṣẹ́jú kan ẹ yìí fún mi ná ẹ bá ń gbélé ẹ gbélé bó jẹ́ ṣẹ́jú kan ẹ fún mi náà bó ṣe lè wù kó rí ẹ bá ń gbórí ẹ wá. kí ló fẹ́ sọ ọmọ ọlẹ́sẹ̀ fún wa ní. ṣé mo fẹ́ pọ̀ mi lọ́dún tó fún yín lọ́dún kan ṣe é. àwọn ẹjọ́ lọ. mẹ́ta ni mo máa gbẹ́ kí ló ń ṣe. kó lè gbà ní kẹ́rì tí mò ń sọ yẹ mo fi ń pè wáyé padà ní máa fi ọwọ́ máa fi bù sílẹ̀ ní ẹ má yẹ kó gé mi jẹ o ẹ bá mi lẹ́nu ó lè pẹ́ yín pọ̀ ó lè pẹ́ yín pọ̀ lónìí bíyà máa lò oògùn náà wọ́n máa ń mú bíi pé bí ń pa wọ́n tẹ́lẹ̀ ni. Ọlájú ajé ó ti lajú olúwa ṣe. Baby, can you see me? Baby, please. ọmọdé ọmọ ogun ó pè lẹ́fọ̀ọ́. ó ń pè kíní kan. ẹ ṣe afa báwo ló ṣe ṣe lé kí ló ṣe ẹ ìwọ ọmọ yìí ò lè dẹrù bayọ Saamu a máa ṣọ̀yàyà níbi gbogbo. ṣé lóòótọ́ ni sọ bẹ́ẹ̀ sùn ni. ẹ ṣe kó máa sùn ni àti jẹta ní dádì tí ń gbààwẹ̀ ẹ jẹ́ kó sùn. àjẹ́ ni ẹ́ ṣé mi náà ń gbààwẹ̀ fún ni ṣé mo ní kó máa sùn ni ṣé mo nà ni. mo ń lọ́lẹ̀ èèyàn kan sọ fún mi kó ń wá síbi kó ń béèrè sọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ní sọ bẹ́ẹ̀ sùn mo lè mọ̀ kí sọ bẹ́ẹ̀ lákọ̀ sọ bẹ́ẹ̀ ò ní dédé sùn sí bí níbi tó ti lé sí nínú ilé tó bá tàn yányányá kó kọjá lẹ́gbẹ̀ẹ́ lè sọ bẹ́ẹ̀ láago 12 òru AC ni aago 4 AC ni mo dẹ̀ wọ́n pé kí ló lè ṣẹlẹ̀ kó má lọ jẹ́ wípé awóró kókó ló ń dààmú sọ bẹ́ẹ̀ èmi dẹ̀ láporó tó heavy lọ́wọ́ káì inú sọ bẹ́ẹ̀ ti dùn ó ti gbọ́rù aporó ìyá dìde ńlẹ̀ kẹ́ wá ṣe gangan kẹ́ mú gọ́gọ́gọ́ ó ní. sọ bẹ́ẹ̀ ẹ̀dà sọ fún kẹ́ ṣe gírí ara yín máa yá wá ni ó ní. Saamu. máa kọ́kọ́ fọmọ yín lórílẹ̀ mẹ́ta o má fi pẹ̀lẹ́ dà yín wá. mo ti ń fẹ́ rí yín tẹ́lẹ̀ náà wọ́n ní ẹ̀ ń fún àwọn ènìyàn ní àpòrò mu ní gbogbo community wọ́n ní kò sẹ́ni tó mú tí ò ní ṣubú ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀. wrong information yẹn o wọ́n ń ṣubú mò ń fún wọn wọ́n ń dìde ni o àbí kí lè sọ ṣé wọ́n ti gbá wọn tó ń ṣubú wá sínú ibi ni ẹ̀yin ò gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo community ni àgbẹ̀ ọ̀dọ̀ mi náà máa tiẹ̀ kó èmi kó lọ bá community ọ̀dọ̀ mi náà máa kó gbogbo ẹ̀ wá ó tó save wọn rẹ o tí bá ti ta díẹ̀ sí wọn lẹ́nu báyìí wọ́n á dẹ̀ dìde tí bá ti ta sí wọn lẹ́nu wọ́n á dìde mo sì fẹ́ wàá bá yín pé kí ni tó ṣẹlẹ̀ community kẹfẹ́ mi mímọ́ sọ́nà kò yé mi it is spiritual. àpòrò tẹ́lẹ̀ mú dání níbo lẹ́yìn ti rí. èmi ò understand gbogbo eléyìí o tí nǹkan ò bá ṣe yín kẹ́ ẹ jẹ́ kí mọ̀ kí nǹkan ò ṣe yín èwo níbo ni mo ti rí kẹ́ ẹ máa lọ́ mi lọ́ fún ọmọbìnrin kan ló fún mi. kí ló ṣẹlẹ̀? Délé kí ni gbogbo ilé kí ló ṣe yìí. ẹ má ṣe níyàwó dájú ọ̀dẹ̀ sílé mo ti lọ pé mọ́mì táwọn pé má ṣe níyàwó. bó ṣe máa ń ṣe rè. bẹ́ẹ̀ni. ẹgbẹ́ tá a fẹ́ ràn lọ́wọ́ torí ọlọ́ Délé kí ló ṣe yìí. bọ́dá Saamu ẹjọ́ jẹ́ kí n máa bá tèmi lọ. ìwọ ọ̀rọ̀ wọn lọ sọ yẹn wọ́n ní kú. ẹjọ́ torí ọlọ́run ẹ jẹ́ kí n máa bá tèmi lọ. ó ní kú ó ní kú. Délé farabalẹ̀ gbórí ẹ̀ sókè lọ ṣáàbùrù sókè. Gbórí ẹ̀ sókè. Óyá má gé mi jẹ o tó bá ti gé mi jẹ báyìí ó ti bà gbogbo ẹ̀jẹ̀ nìyẹn o má gé mi jẹ farabalẹ̀.
Oya, dìmú. Ara ẹ̀ máa wálẹ̀ sí. Ara ẹ̀ wálẹ̀. Fara ẹ̀ balẹ̀. Ara ẹ̀ máa wálẹ̀. Ara ẹ̀ wọ fara ẹ̀ balẹ̀. Ara ẹ̀ máa wálẹ̀. Ẹ jọ̀ọ́, arábìnrin, ẹ jọ̀ọ́ tó lọ. What is going on? Mo rí tẹ́ ẹ̀ débi. Ẹ gbá kìíní mọ̀ lórílẹ̀ mẹ́ta. Ẹ fọwọ́ bu nǹkan sí lẹ́nu. Ẹ dẹ̀ tún rọ́ sí lẹ́nu. Kí ni tẹ́ ẹ ṣe yìí? Mi ìfẹ́ mọ̀ kan tó ń ṣe ń tàn. Kódà kó ti dé bí ẹ̀mí. Tẹ́ bá ti ṣe bí mo ṣe yìí tí mo tẹ́ ti fi gbá lórílẹ̀ mẹ́ta. Tẹ́ ti kọ́kọ́ bu díẹ̀ sọ́wọ́ báyìí. Tẹ́ ẹ fi sí lẹ́nu. Tẹ́ ẹ ṣẹ̀ wá bu díẹ̀ tẹ́ bu sí lẹ́nu. Mi ìfẹ́ mọ̀ kó ti máa kú tán báyìí. Ají mi. Àbí kó sùn kó dẹ̀ lajú. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ìyá Táwà. Tí bàbá ẹ bá ti dé, sọ pé máa padà. Ìyá Táwà. Ẹ jọ̀ọ́ ẹ lè ṣe bẹ́ẹ̀ fún mi. Ní kí ni? Ìyá Táwà. Ìyá má jà mẹ́pọ̀. Táyà bá ti gímù. Tó bá ti gímù bọ̀. Ẹ náà fún mi ń bẹ̀. Jẹ́ nínú bọ̀. Tó bá gímù bọ̀. Ìyá Táwà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ bá bu díẹ̀. Ẹ bá bu síkì oògùn. Ó dẹ̀ fún mi. Èmi ò dẹ̀ lò. Ó kàn wà lé ní. Wọ́n kàn gbé ọmọ kan bọ̀ ni wọ́n lọ gbá bọ́ọ̀lù. Ẹ̀mí mi dẹ̀ sọ sí gbára báyìí pé àpòrò tó wà lórí èké lọ mú wa. Ó lè dàbí nǹkan mi mo dẹ̀ sàlẹ̀ lọ mo dẹ̀ lọ má pòrò yẹn. Ọlọ́run bí mo ṣe fọ́mọ yẹn ní àpòrò mu ara ẹ̀ bá balẹ̀ o. Láti ìgbà yẹn mo ti ń pè wúmà yẹn toró fún mi ní nọ́mbà ẹ̀gbá yẹn nọ́mbà ẹ̀ ò lọ. Mo wá tírèsì ẹ̀ lọ sí ìtòsí ilé ẹ̀. Wọ́n ní wúmà yẹn ò gbé bẹ́ẹ̀ mọ́ pé nǹkan ti ṣe. Wọ́n ní nǹkan ti ṣe wúmà yẹn but ìtókù kò jù báyìí lọ. Àti kékeré kan báyìí títí ní nínú ibi tí mo ra dà sí tí mo dà sínú ilé. Bùrà Sàámú, ẹ lóbìnrin kan ló fún yín ní àpòrò ọwọ́ yín. Bẹ́ẹ̀ni. Ẹ dẹ̀ padà wá obìnrin yẹn lọlé, nǹkan ti ṣe. Wọ́n ní nǹkan ti ṣe. Ṣé ẹni tí wọ́n ní nǹkan ti ṣe lẹ wá ṣe ń gbé àpòrò ẹ̀ káàkiri? Àpòrò tó fún mi ń ṣiṣẹ́. Ó ń ṣiṣẹ́ tó bá jẹ́ nǹkan ṣe yín ni ẹ jẹ́jẹ́ fún yín lọ. Ó dà, Bùrà Sàámú, Ọlọ́run á máa ṣọ́ wa o. Agbára Ọlọ́run lèmi ní ìgbàgbọ́ nú ẹ̀. Eléyìí tẹ́ mú dání kò yé mi sí o ṣùgbọ́n mo gbà ládùúrà ẹ ní rógun alákòóbá o wọn ò dẹ̀ ní kó bá yín. Ẹ lákọ̀ ẹ wo bí wọ́wọ́wọ́ lọ bá dádì mú kọ́ọ̀pù wa kó dẹ̀ fi blọ́ọ̀kù díẹ̀ sí kí ibù sí fún ọkàn gbé sọ́fun. Mo jẹ́rìí yín sista Rebecca ẹ̀jẹ̀ dánrú ẹ̀ wò. Ẹ lẹ́bi àlọ́lọ́nà àwọn èèyàn sọ fún àwọn wípé ẹ̀sùn sí bí bẹ́ẹ̀ dìde tẹ́gbẹ̀lá kọ́tẹ́ ní àdẹ̀wọ̀ sí bí pé ká lè wà sí bí ẹ bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo ẹ̀ náà lè wọ́n máa lo kò sí téèyàn máa ta dùn bẹ́ẹ̀ o gbogbo ẹ̀ lọ́ máa lo mọ́ra wọn o kí ló ṣẹlẹ̀. Saamu Alajo. Kí ló fẹ́ ṣe báyìí pẹ̀lẹ́? Ẹ bọ́dá Saamu! Ẹ ló bọ́dá Saamu mo lè wà. Ẹ wo ìjọ tó fẹ́ pẹ́ tuntun mọ́tò sílé ni ẹ máa sáré bọ̀. Ẹ bọ́dá Gani ni ọ bọ́dá Gani ti ṣubú o. Àmọ́ kò lè dé ṣubú ni ẹ máa bọ̀ bọ́dá Saamu. Wọ́n ti dé. Bọ́dá Gani ni o. Bí ẹ fi ṣe. Wọ́n kò ṣubú ni. Bí ẹ fi ṣe. Ṣubú ni. Bọ́dá Saamu ẹ máa pẹ́ o. Bọ́dá Gani. Wọ́n ti mú bọ̀. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ti mú dé. Tàbí ní ọ̀pọ̀lọ́ nù. Ọlọ́dàánú. Sọ́bẹ̀ bólẹ́wà bóyá gẹ́rì tí wọ́n yín lù àpọ̀lọ́tọ̀ ọ̀rọ̀ mi ti dán wàhálà dé Jésù. Ó ń gbọ́ àdúrà ó ń gbọ́ àdúrà Ọlọ́run tí a ò sìn ó ń gbọ́ àdúrà. Bùrà Gani ẹ ṣé thank you ẹ ṣé. Bùrà Gani ohun tá a mú mi rí tí ẹ̀mí Ọlọ́run sọ fún mi ṣe ló dàbí ẹni wípé ẹ rí nǹkan kan ẹ wá fojú ré náà ẹ dẹ́jà nǹkan kan yẹn fẹ́ dàbí bí ìgbọ̀nsẹ̀ kí ni nǹkan yẹn ṣe lè rántí.
ìṣẹ̀lẹ̀ yàgbẹ́ síbí kó ṣe gbé kí máa ṣe àwọn èèyàn náà kéèyàn máa gbọ́dọ̀ wọnú gbó wọ́n máa yàgbẹ́ kẹ́pẹ́ kó yàgbẹ́ síbí kó ṣe gbé ó ti ṣe é. irú ìranù sí yẹn inú gbó wà ń bí èèyàn máa káàkiri kíde. bódẹ́gà ni wọ́n kọ́ síbì kan ẹlẹ́ẹ̀fojú ara yín rí ipò wọn sọ wípé yàgbẹ́ síbí kò ṣègbè. ṣé o bá mi lẹ. Jésù Kristi. ẹ dẹ̀ mọ̀mọ́ ṣègbè ayé yín dẹ̀ ṣègbè. kò ní ṣègbè lórúkọ Jésù. ìtẹ̀ṣe yìí nǹkan ṣé tán ló ń sọ yìí ṣé tán lè ṣe yìí ẹ mọ̀ kí gbére. sọ bẹ́ẹ̀ kò ní jẹ́ ìṣègbè. níbi tó jẹ́ pé tẹ́sí lè yàgbẹ́ pọ̀ irú gbẹ òṣìwọ́ ló ń gbọ̀n yín ṣé bí ní toilet. ẹ ní ìbọn sàn. very standard toilet in our house. I swear to God. Very clean and neat. kórórí. àwọn yọ̀ṣíbí pẹ̀lẹ́bí wọn máa ń jẹun bẹ̀ ni pàápàá jùlọ yọ̀ṣíbí wọ́n máa wà ní toilet báyìí á dẹ̀ máa jàmàlà á máa jẹ̀bà níbi tó neat dé kí ló tẹ̀lé yàgbẹ́ ń bẹ̀. ọ̀dọ̀ sọ bẹ́ẹ̀ rí tọ́ílẹ̀tì sọ bẹ́ẹ̀ ó ju chọ́ọ̀chì yìí lọ kò sùn tí ò sì ní tọ́ílẹ̀tì sọ bẹ́ẹ̀ AC wà bẹ́ẹ̀ mi tó lákọ̀ọ́dé ẹ jẹ́ lọ yàgbẹ́ báyìí kẹ́ lọ yà lọ́dọ̀ aláàjì ẹ jẹ́ ìyàgbẹ́ ayé yín fi gbé ayé yín fi ṣègbè láì sọmọdé ọtẹ mo máa rò kókó sí i gbogbo àwọn tó ń ṣubú tí mò ń fún ní nǹkan mu ṣé kìí ṣe pé bóyá wọ́n ń dẹ̀jà kó má lọ jẹ́ pé same orí ilẹ̀ yìí gangan ló lọ ń yàgbẹ́ sí gẹ́gẹ́ bí wọ́n ṣe júwe sọ́mọ pé ìgbẹ́ tó wà lórí ilẹ̀ yẹn kí táǹkàṣù wà bẹ̀ wọ́n lè kó tán yà yìí bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ làwọn èèyàn ti máa mi ò mọ comfort tí wọ́n rí lórí ilẹ̀ yẹn wọ́n máa fi lé wọn lé ọmọ yàgbẹ́ bẹ́ẹ̀ ni wọ́n á ní network wà bẹ́ẹ̀ ṣé ló ń fà á tí mo fi fún ọ lápòrò tí ò fi sí mọ́ ni sọ bẹ́ẹ̀. bọ́dà Sàámú ẹ wò ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ o nítorí wípé èèyàn ò gbọ́dọ̀ dẹ́jà èèyàn ò gbọ́dọ̀ fojú rénú àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan. bẹ́ẹ̀ ni sọ bẹ́ẹ̀. nítorí tí èèyàn bá fi etí gbọ́ èpè ó ṣeé ṣe kí èpè yẹn má jàyàn lójú ẹsẹ̀. ó parọ́ sọ bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n ọkùn èèyàn gan á ti kọ̀nẹ́ẹ̀tì mọ́ èpè yẹn àwa máa retí ọjọ́ wo ló fẹ́ jà. mo gbàládùra lórúkọ Jésù ibi tí ẹnikẹ́ni inú wa lè ti forí kó Ọlọ́run á wẹ̀ ẹ́ dáadáa. gbogbo tí mo ti forí kó gẹ́gẹ́ bí Sàámú Alájọ èmi ó tí mo ti forí kó kò ní kàn mí lórúkọ Jésù. paulisi yìí. a ò ní fi orí a ò ní fi kó èpè. a gbọ́dọ̀ máa ní ìkíyèsára gbogbo wa dẹ̀ gbọ́dọ̀ máa ní ìkóra ẹni ní ìjánu. a gbọ́dọ̀ máa ní ìgbàgbọ́ wípé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ nǹkan kò ní ṣẹlẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé. kìkìdá àwọn tí wọ́n bá ti ríra wọn bọnú ẹ̀jẹ̀ Kristi òun lẹ̀jẹ̀ yẹn á máa ṣiṣẹ́ fún. ṣé ẹgbẹ́ tó ṣẹlẹ̀ sọ bẹ́ẹ̀ gan mọ́ ogun sọ bẹ́ẹ̀ kàn fámẹ́ pé ayé wa ogun wa. Sàámú kíra fóògùn bí báwo. lórí sọ pé ẹni nǹkan ṣẹlẹ̀ nínú ayé. ṣé kò ṣẹlẹ̀ ni. ó ṣẹlẹ̀ inside life. ṣùgbọ́n agbára Ọlọ́run òun lè máa fi borí ohun gbogbo. gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí yín ẹ máa dúró gbà tí mo ti sáré tẹ̀lé ayé yìí káàkiri ní different episodes. gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí yín bọ̀dà Gani ó ń dín ayé kù ni o ó dínkù ni ká careful láì sọmọdé yín ẹ ń bẹ̀rẹ̀ báwo ẹ lọ́bùn ẹ̀dẹ̀ gbàgbẹ́ gbogboro ẹgbẹ́ ńlẹ̀ èsì ẹ̀ máa ṣe wọ̀nà enjoyment wo lẹ rí bẹ́ẹ̀ ẹ jẹ́ bá wọn sọ̀rọ̀. ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù brasa mi ẹ ṣí fìlà yẹn ẹ jẹ́ gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run agbórúkọ yẹn ga nítorí pé ẹ kó ìránṣẹ́ ayé yọ Olú ẹ gba ọpẹ́ wa ní ọjọ́ ayé wa ẹnìkọ̀ọ̀kan wa. ẹ dìjú tẹ ṣe bí wèrè ẹ dìjú náà. bọ̀ bọ̀dà Sàámú ṣó dáa káwọn èèyàn máa fi oògùn sórí ilẹ̀ kéèyàn má lè gba orí ilẹ̀ kọjá ṣe bí Olúwa ló nílẹ̀ àti ẹ̀kún ẹ̀ kò dáa náà kò dáa náà. kò dáa ìwà burúkú ni tó bá fòkùn sí téèyàn bá gbàgbẹ́ kọjá ní bá ti kú ó ti kú nìyẹn. ẹ bá a ní sùúrù ṣùgbọ́n gbà mí náà àwa náà máa ń kọjá yàrá wa. orí ẹ pé o pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ o ìkọjá àyè wà nígbà míì mi ò sọ pé ìwà tó dáa ni o ní kéèyàn máa fi oògùn sórí ilẹ̀ wípé ẹni bá ti tẹ orí ilẹ̀ ẹni yẹn máa kú mí ní ìwà tí ó dà ní lóòótọ́ àmọ́ ẹ má jẹ́ ká máa dẹ́jà
wọ́n máa kọ́ sí ara ògiri mi wọ́n á kọ́ ṣé bí wọ́n ti ẹ̀ fògùn sí yẹn wọ́n á dìdí kọ́ ni wọ́n á ní tọ̀sí bí kò gbiná wọ́n á ní tọ̀sí bí kò ṣòfò tọ̀sí bí káyé ẹ bàjẹ́ ṣàbọ̀kẹ́ lómi adẹ̀tún mú ọ̀pá ẹ̀ adẹ̀tún nà síbẹ̀ adẹ̀tún tọ̀ wọ́n á ní yàgbẹ́ síbí káyé ẹ bàjẹ́ tán ráúráú yàgbẹ́ síbí káyé ẹ rún. Yorùbá gbàgbọ́ pé ibi tẹ́ ẹ bá ń dalẹ̀ sí tẹ́ ẹ yàgbẹ́ sí tẹ́ ẹ ṣe ó ṣeé ṣe kẹ́ni tó níbẹ̀ má tètè rówó láti kọ́. ó lọ́ ṣe máa sọ pé wọ́n á tún ti kọ́ gbogbo àwọn nǹkan yẹn àwọn èèyàn mi ò dẹ̀ ní gbà wọ́n á dẹ̀ tún padà lọ. ṣé nípa àwọn èèyàn yẹn ń dẹ̀jà ni ẹ jọ ó máa jà kò ní í jà ẹ má yẹ kán fẹ́ pè bá wa ṣeré ó máa rí bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká máa dẹ̀jà kò pé kò dáa ó tí mò ń sọ nìyẹn Ọlọ́run ò ní jẹ́ káyé wa bàjẹ́ o Ọlọ́run ò ní jẹ́ káyé wa run o ìgbà wa ò ní bàjẹ́ o èpè ò ní jà wá àṣàsí ò ní ràn wá ọwọ́ ayé ò ní mú wa o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o ṣé ti gbọ́ àpọ́nlé tẹ̀ ń fún mi nínú community Ọlọ́run á máa pọ́n yín léjú bẹ́ẹ̀ lọ àbẹ́mi àti òjò sọ nígbà tá à ń bọ̀ sáàsọ àbí ṣebí kan wà tá a rí mẹ́yẹn ẹgbẹ́ bọ́lá tí nínú lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ọ̀dọ̀ pásítọ̀ mẹ́yẹn àbá rí a ní rí bí o ìṣẹ̀lẹ̀ bí o ní ṣẹlẹ̀ sí wa o ẹ ṣé o ẹ má bọ̀gà yín jà o èmi kàn ní kí n tún sọ ilé ìfún yín kó lè jẹ̀gẹ́ ara ẹ̀ mọ̀ràn ni o ẹ má bọ̀gà yín jà o só ti yẹ yín mélòó lẹ ti mọ báyìí ẹ ti ṣe díẹ̀ náà ṣe bẹ́ẹ̀ máa parí ìtókù lé ní orí yín pé o ẹ ṣé gan o kò ní bàjẹ́ fún yín o kò ní bàjẹ́ fún yín bẹ́ẹ̀ ṣe ń pọ́n mi lé ládùúgbò Ọlọ́run á máa pọ́n yín náà lé o ẹ lọ parí iṣẹ́ yìí. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rí ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn.